Ìwé àwọn ará Gàlátíà orí 4. Ǹjẹ́ mo wí pé níwọ̀n ìgbà tí àrólé náà bá wà ní èwe, kò yàtọ̀ sí ohunkóhun sí ẹrú bí ó tilẹ̀ jẹ́ olúwa ohun gbogbo. Ṣùgbọ́n ó wà lábẹ́ olùtọ́jú àti ìríjú títí di àkókò tí bàbá ti yàn tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì lé àwa nígbà tí àwa wà ní èwe, àwa wà ní òǹdè lábẹ́ ìpilẹ̀ṣẹ̀ ẹ̀dá. Ṣùgbọ́n nígbà tí àkókò kíkún náà dé, Ọlọ́run rán ọmọ rẹ̀ jáde wá, ẹni tí a bí nínú obìnrin tí a bí lábẹ́ òfin, láti ra àwọn tí ń bẹ lábẹ́ òfin padà kí àwa kí ó lè gba ìsọdọmọ. Àti nítorí tí ẹ̀yin ń ṣe ọmọ Ọlọ́run, Ọlọ́run sì ti rán ẹ̀mí ọmọ rẹ̀ wá sínú ọkàn yín tí ń ké pe Ábà bàbá. Nítorí náà ìwọ kì í ṣe ẹrú mọ́ bí kò ṣe ọmọ, àti bí ìwọ bá ṣe ọmọ, ǹjẹ́ ìwọ di àrólé Ọlọ́run nípasẹ̀ Kristi. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin kò tíì mọ Ọlọ́run rí, ẹ̀yin ti ń sìrù fún àwọn tí kìí ṣe Ọlọ́run nípa ẹ̀dá. Ṣùgbọ́n nísinsìnyí, nígbà tí ẹ̀yin mọ Ọlọ́run tán, tàbí kí a kúkú wí pé ẹ di mímọ̀ fún Ọlọ́run, èé a ti rí tí ẹ fi tún yí padà sí aláìlera àti alágbe ìpilẹ̀ṣẹ̀ ẹ̀dá, lábẹ́ èyí tí ẹ̀yin tó fẹ́ padà wá sìnrú. Ẹ̀yin ń kíyèsí ọjọ́ àti oṣù àti àkókò àti ọdún. Ẹ̀rù yín bà mí kí ó má bàa ṣe pé lásán ni mo ti ṣe làálàá lórí yín. Ará, mo bẹ̀ yín, ẹ dàbí èmi, nítorí èmi dàbí ẹ̀yin. Ẹ̀yin kò ṣe mí ní ibi kan, ṣùgbọ́n ẹ̀yin mọ̀ pé àìlera ara ni ó jẹ́ kí n wàásù ìrere fún yín ní àkọ́ṣe. Èyí tí ó jẹ́ ìdánwò fún yín ní ara mi ni ẹ kò kẹ́gàn, bẹ́ẹ̀ ni ẹ kò sì kọ̀, ṣùgbọ́n ẹ̀yin gbà mí bí áńgẹ́lì Ọlọ́run, àní bí Kristi Jésù. Ǹjẹ́ ayọ̀ yín ìgbà náà á dà? Nítorí mo gba ẹ̀rí yín jẹ́ pé ìbá ṣe iṣẹ́ ẹ bá yọ ojú yín jáde, ẹ bá sì fi wọ́n fún mi. Ǹjẹ́ mo wá di ọ̀tá yín nítorí mo sọ òtítọ́ fún yín bí? Wọ́n ń fi ìtara wá yín, ṣùgbọ́n kì í ṣe fún rere. Wọ́n ń fẹ́ já yín kúrò kí ẹ̀yin kí ó lè máa wá wọn. Ṣùgbọ́n ó dára láti máa fi ìtara wáni fún rere nígbà gbogbo, kì í sì ṣe nígbà tí mo wà pẹ̀lú yín nìkan. Ẹ̀yin ọmọ mi kéékèèké, ẹ̀yin tí mo tún rọbí títí a ó fi ṣe ẹ̀dá Kristi nínú yín. Ìbá wù mí láti wà lọ́dọ̀ yín nísinsìnyí, kí èmi kí ó sì yí ohùn mi padà, nítorí pé mo dààmú nítorí yín. Ẹ wí fún mi, ẹ̀yin tí ń fẹ́ wà lábẹ́ òfin, ẹ kò ha gbọ́ òfin? Nítorí a ti kọ pé Ábúráhámù ní ọmọkùnrin méjì, ọ̀kan láti ọ̀dọ̀ ẹrúbìnrin àti ọ̀kan láti ọ̀dọ̀ òmìnirabìnrin. Ṣùgbọ́n a bí èyí tí í ṣe ẹrúbìnrin nípa ti ara, ṣùgbọ́n èyí tí í ṣe ti òmìnira ni a bí nípa ìlérí. Nǹkan wọ̀nyí jẹ́ àpẹẹrẹ, nítorí pé àwọn obìnrin wọ̀nyí ní májẹ̀mú méjèèjì, ọ̀kan láti òkè Sínáì wá tí a bí ní oko ẹrú tí í ṣe Ágárì. Nítorí pé Ágárì yìí ní òkè Sínáì Arábíà, tí ó sì dúró fún Jerúsálẹ́mù tí ó wà nísinsìnyí, tí ó sì wà ní oko ẹrú pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Ṣùgbọ́n Jerúsálẹ́mù ti òkè jẹ́ òmìnira, èyí tí í ṣe ìyá wa, nítorí a ti kọ pé máa yọ̀ ìwọ àgàn tí kò bímọ, bú sí ayọ̀ kí o sì kígbe sókè, ìwọ tí kò rọbí rí, nítorí àwọn ọmọ ẹni aláoró pọ̀ ju àwọn tí abilékọ lọ.
Ǹjẹ́ ará, ọmọ ìlérí ni àwa gẹ́gẹ́ bí Ísákì, ṣùgbọ́n bí ẹ̀yin tí a bí nípa ti ara ti ń ṣe inúnibíni nígbà náà sí èyí tí a bí nípa ti ẹ̀mí, bẹ́ẹ̀ sì ni nísinsìnyí. Ṣùgbọ́n ìwé mímọ́ àti wí, lé ẹrúbìnrin náà jáde àti ọmọ rẹ̀, nítorí ọmọ ẹrúbìnrin kì yóò bá ọmọ òmìnirabìnrin jogún pọ̀. Nítorí náà ará, àwa kì í ṣe ọmọ ẹrúbìnrin bí kò ṣe ti òmìnirabìnrin.